Gẹ́gẹ́ bí a ti mọ̀ nínú àṣà Yorùbá pé àwọn àgbààgbà wọn a máa fi ìrírí, ìmọ̀, ọgbọ́n àti òye wọn hàn nínú ọ̀rọ̀ wọn tí à ń pè ní òwe. Èyí ló mú àwọn àgbà pòwe wípé ẹni ìjà ò bá tí ń pera rẹ̀ lọ́kùnrin. Àwọn àgbà máa pa òwe yìí fún ẹni tí ó ń lérò wípé kò sí ohun tí òun ò lè ṣe tàbí òun ò kápá látàrí agbára tàbí ipò tó wà. Ṣùgbọ́n àwọn àgbà fi yé wípé ẹni tí ò bá ní àdojúkọ tàbí ìpèníjà kankan kò tí lè sọ wípé ọkùnrin ni òun. Nítorí wípé kíkojú àti ìkápá ìpèníjà tàbí ogun tí ó ń ja ènìyàn ni máa ń sọ ènìyàn di ọkùnrin. Èyí ni ọ̀rọ̀ àmọ̀ràn nínú òwe Yorùbá.